ẹ kú dédé àsìkò yìí ogun tẹ́ ti ń gbọ́ wa lọ́kùnrin àti obìnrin. Bàbá ọ̀rọ̀ àgbà ẹ mà kú ọjọ́ mẹ́ta ó di firifiri. Ẹgbẹ́ bàbá ọ̀rọ̀ kan ló máa ń gbé mi lọ́kàn láti bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin tí mo ti ń wá yín sókè sódò. Bàbá ẹ̀ ní rámáyé. Ẹ gbọ́, ṣé ọlọ́mọ ló láyé ni tàbí olówó ló láyé? Ọ̀rọ̀ tó máa ń jà rìnrìn káàkiri nìyẹn. Bàbá ọ̀rọ̀ àgbà ẹ̀nà ń bẹ fún wa kí gbogbo ènìyàn mọ̀ pé bóyá olówó ló láyé ni o, bóyá ọlọ́mọ ló láyé ni o. Ẹ jẹ́ ká mọ̀ gangan gẹ́gẹ́ bí àgbà àgbọ̀dẹ̀ ní tán lórílẹ̀. Ọ̀kàrẹ̀ ọ̀là lùbáríkà ọmọ ṣeun o. Ọ̀rọ̀ tó wá sọ yìí ti pẹ́ táwọn èèyàn máa ń wí kódà ó kábọ̀ yìí òkúkú fẹ́ kan gbọ́ kí ọmọ tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ àgbà tó kalẹ̀ bí ọ̀wàrà òjò adébáṣe máa ń dé. Ẹ̀yin èèyàn mi nílé lóko mo kí yín o, ẹ kú ọjọ́ mẹ́ta. Adémọ́lá ọmọ Bánkọ́lé bàbá ọ̀rọ̀ àgbà tó dé ẹ jẹ́ ìnálé ibẹ̀ torí wọ́n mú wa bá mi ní. Kẹ́yìn náà kẹ́ ẹ fi kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á wo àléébù rẹ̀, ẹ jẹ́ á wo dáadáa rẹ̀. Àwọn kan lóyìnbó wa ní disadvantages and advantages. Ní kúkúrú ọmọ mi kò sí èyí tí ò dáa o. Láti ìgbà ìwáṣẹ̀ àwọn bàbá wa, àwọn kan ní olówó ló láyé, àwọn kan ní ọlọ́mọ ni. Èwo ni ò wá wúlò nù méjèèjì? Olówó ló láyé lóòótọ́, olówó ni wọ́n náwó, wọ́n rówó lògbà, wọ́n ṣayé bó ṣe wù wọ́n, ṣùgbọ́n pèyà lè lówó kó má lọ́mọ. Kí láǹfààní ẹ̀? Ibi tọ́lọ́mọ ti láyé nù. Ọ̀gbọ́ Yorùbá tí àgbàlagbà bá ń bẹ tó bímọ tó ọmọ rẹ̀ yè tó ṣe dáadáa láyé, tó jẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àwọn ènìyàn wọn ó débẹ̀, inú wọn ó dùn. Ìyẹn bàbá tó bímọ tọ́mọ sì ṣoríire. Bàbá mi lè bí ọmọ jẹ́ pé ní wò ó ìka mẹ́wàá ni ó máa ṣe kíni ni ó máa fi júwe àwọn ọmọ nítorí pé wọn ò wúlò. Ọmọ tá a bá fi ka mẹ́wàá wúlò wọn à ṣe kíni wọn wúlò nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọmọ mi lóde tó nàka sí dókítà ni, ọmọ mi lóde lọ́ọ̀yà ni, ọmọ ilé tó dé ọmọ tó ṣe gómìnà nìyẹn, ọ̀wá ọmọ ilé ní sẹ́kítírì ní assembly, ọmọ tó wà ní sẹ́nétọ̀ nù. Ìyẹn ni à ń pè ní ọlọ́mọ ló láyé torí níjọ́ tó bá kú ọ̀rọ̀ ó jáde ńbẹ̀. Wọ́n ló kú mẹ́ta ni wọ́n máa ń pè sí òkú olówó ọdún mẹ́ta, òkú òtòṣì oṣù mẹ́fà, ṣùgbọ́n òkú ọlọ́mọ òun là ṣe tán. Ọlọ́mọ ló láyé kì í ṣolówó. Owó a máa tán, èèyàn ni ó ṣẹ́kù. Sẹ́ni tó lówó tó lọ́lá tó kọ́lé tí ò lọ́mọ, ta ni ó jogún rẹ̀? Ẹlòmíì lówó kò mọ́lé, ẹlòmíì lọ́lá kò mọ bí wọ́n ti bí. Wọ́n ó pa mí ìní lọ́ọ̀lù ní àti bí mi. Òun ló kó bẹ́ẹ̀ lòmíì dàárọ̀ yìí. Irú ìrìn wo mo fẹ́ rìn? Ọlọ́run owó lọ ṣe fún mi yìí. Bó mo ṣe fẹ́ ná ó kó bẹ́ẹ̀ lòmíì. Ọ̀rẹ́ ń jogún ẹlòmíì, ará àta ń jogún ẹlòmíì. Ẹlòmíì ó lówó wọn àníjẹ́mi rè ogun tí wọ́n fi pa. Àwọn ọ̀rẹ́ ní òpógun rẹ̀ lọ. Ṣùgbọ́n ọlọ́mọ tó máa ń bá ń bẹ tó tara rẹ̀ jáde, ọmọ ó jogún ẹnìyẹn. Àmọ́rú ọmọ wo ni ó jogún ènìyàn? Òun la fi sọ fún ẹ pé tọ́ ọmọ rẹ. Ká má mú gba ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run tó ní tọ́mọ rẹ kó lè fún ọ nísinmi. Ẹni ó bá tọ́mọ tádùá rẹ̀ gbà lórí ọmọ, òun ló ṣe pàtàkì. Ọjọ́ tó fún wa nísìtí ọ̀rọ̀ àwọn ọmọ tí wúlò, òun náà lọ́mọ tẹ́ ẹ tọ́ ní ìlànà tọlọ́run ọba. Bó lẹ́ ṣe tọ́ ẹ fọ̀nà Ọlọ́run ẹ fi tọ́mọ. Bí a máa wà nílé ìwé gíga láti bẹ̀rẹ̀ kódà bọ́jà primary, secondary school àti university, ẹ make sure pé ẹ mójútó wọn ní gbogbo ìgbà. Ọlọ́run dẹ̀ ti ṣe ẹ̀rọ àgbéká tá à ń pè ní fóònù, ó ti wà. Ẹ máa pè wọ́n lóòrèkóòrè. Kọ́mọ yín má lọ rẹ̀ jọ ẹgbẹ́kẹ́gbẹ́, kọ́mọ yín má lọ sìwàwù kí ẹ má bàa borúkọ ẹbí jẹ́. Ẹ tọ́mọ yín o, ọlọ́mọ ló láyé o. Ọmọ ṣe pàtàkì, ọmọ sì ṣe kókó láwùjọ àwọn ènìyàn. Ẹ̀yin tẹ́ ẹ wúlò lónìí, àwọn òbí ló tọ́ yín, ẹ sì wúlò fúnra yín. Ọmọ tá a bá tọ́ yóò gbélé tá a kọ́ tà. Béèyàn ò bá lówó lọ́wọ́ tó bá lọ́mọ, ayé rẹ̀ ti dáa. Torí béèyàn ò bá tìdí là, a máa tẹnu là. Èèyàn tí ò tẹnu là ó lè tìdí là. Ọ̀rọ̀ Yorùbá ni. Ọ̀rọ̀ àgbà ni o, ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Kó dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ bí oge. Gbogbo abiyamọ ayé Ọlọ́run jọ máa wá wúlò.
ẹ jèrè ọmọ yín o pẹ̀lú àṣẹ Èdùmàrè. Owó dá o, owó dùn, béèyàn ò bá lówó òkú ni, ṣùgbọ́n téèyàn bá lọ́mọ ló láyé, téèyàn sì lọ́mọ náà tó wálé ayé, ọmọ sàn, tó o bá bímọ ó ti dolówó, bó ṣe jẹ́ nìyẹn. Mo kí yín o, bàbá ọ̀rọ̀ àgbà. Ẹ bá fẹ́ ṣènáwó àbẹ́ fẹ́ ṣe nǹkan kan, ẹ pè wá. Àwa SMC játijàti, èèyàn Ọlọ́run làwa, a sì níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060974167 lẹ́ẹ̀kan sí 08060974167. Àdúrà wa gbà o, ọmọ wo ṣoríire o, ọmọ wa ó jèrè o. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa.